kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Alẹ́ ilé lu ìyàwó rẹ̀ pa nítorí oúnjẹ. Ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ní ọwọ́ ṣìkún òfin ti tẹ ọkùnrin kan, Musbau Ahmadu, ẹni 30 ọdún, fún ẹ̀sùn pé ó lu ìyàwó rẹ̀ ẹni 20 ọdún pa. Ọlọ́pàá ní ìlú Agwanyaya Agaragu ní ìjọba ìbílẹ̀ Òbí, ìpínlẹ̀ Nasarawa lásìkò tí ìjà dù tọkọtaya náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Nasarawa, Rahman Nanze, ṣàlàyé pé nǹkan bíi aago 12 ọ̀sán ọjọ́ Àìkú ọjọ́ 12 oṣù keje ni àwọn èèyàn kan lọ fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá Agiyaragu pé afurasí náà ti lu ìyàwó rẹ̀ tí ẹ̀mí sì ti bọ́ lọ́rùn ìyàwó ọ̀hún o. Nanse ní kété tí wọ́n mú ẹjọ́ náà dé àgọ́ ọlọ́pàá ni àwọn ọlọ́pàá lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, tí wọ́n sì gbé òkú ìyàwó náà lọ sí ilé ìwòsàn Federal University Teaching Hospital Láfíà fún àyẹ̀wò kíkún. Ó fi kún pé àwọn ọlọ́pàá fi ṣìkún òfin mú afurasí náà tó sì jẹ́wọ́ lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé inú ló bí òun pé ìyàwó òun kọ̀ láti dáná oúnjẹ, èyí ló fà á tí òun fi ìbínú lù ú. Iléeṣẹ́ ọlọ́pàá ní Ahmadu ti kábàámọ̀ ìwà tó wù ó, tó sì ní òun kò mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà máa já sí ikú fún ìyàwó òun. Ọmọ méjì ni olóògbé náà fi kalẹ̀, ọkùnrin kan àti obìnrin kan tí ìgbéyàwó òun àti ọkọ rẹ̀ sì ti pé ọdún 6. Kọmíṣánná ọlọ́pàá Nasarawa, Shettima Muhammad, ti pàṣẹ pé kí ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Láfíà bẹ̀rẹ̀ ìwádìí kíkún lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì rí i pé ìwádìí wọn yá kíákíá. Kọmíṣánná náà wá fi dá àwọn aráàlú lójú pé ìdájọ́ òdodo máa wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà àti pé kété tí ìwádìí bá ti parí ni wọ́n máa gbé afurasí náà lọ sí ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo. Bákan náà ló bu ẹnu àtẹ́ lu ìfìyàjẹni tó máa wáyé nínú ìgbéyàwó, bó ṣe wòye pé ìṣẹ̀lẹ̀ tó wáyé jẹ́ ohun tí kò yẹ kó wáyé rárá, tó sì rọ àwọn lọ́kọláya láti máa yanjú èdè àìyedè tó bá ń wáyé láàrin wọn ní tùbínùbí. Iléeṣẹ́ ọlọ́pàá wá sọ àrídájú fáwọn olùgbé Agiyaragu láti máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ pé gbogbo àgbègbè náà ló wà ní pẹ̀lẹ́kùtù báyìí, táwọn ẹ̀ṣọ́ ààbò yóò sì tẹ̀síwájú láti máa mójútó àgbègbè náà fún ìgbà kan náà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.